ẹ tú ènìyàn mi nínú. Lolúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Ẹ tú ènìyàn mi nínú. Lolúwa wí, sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Èdè rẹ̀. Àlọ́rí àṣedéédé rẹ̀ ni ó. Sọ fún pé ogun jíjà rẹ̀ ti tán. Èdè rẹ̀. Àjàrí àṣedéédé. Ohùn ẹni tí kì í gbé ní ìjì. Ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ohùn ẹni tí kì í gbé ní ìjì. Ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ṣé òkòkò mi tán ní aginjù fún Ọlọ́run wa? Ọlọ́run tí ó nìyàn. ṣe òkòkò Títọ́ ní àgbè. ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ògo ni fún Olúwa ní òkè ọ̀run. Hallelujah. Mo fi tayọ̀tayọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú tún sọ wípé ògo ni fún ọba adẹ́dàá ṣẹ̀dá ní òkè ọ̀run. Hallelujah. Mo kí gbogbo yín káàbọ̀ síwájú ìtẹ́ orí ọ̀fẹ́ ní ìrọ̀lẹ́ yìí níbi tí a ó tutù jùmọ̀ rí àánú gbà, ṣùgbọ́n ká tó ṣe ohunkóhun ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù. Àmín Jésù. Orúkọ Jésù. Àmín Jésù. Ọlọ́run wa gbéyìnga fọpẹ́ fún yín. A fìyìn fún yín torí pé ẹ̀yin ni Ọlọ́run. A gbéyìnga fún àánú tí a rí gbà. A gbéyìnga fún ojú rere lórí ayé wa. A gbéyìnga fún àánú tó ń ṣamọ̀nà ayé wa. A gbéyìnga fún ọwọ́ ìpamọ́ yín lórí wa. Olúwa ẹ gba ọpẹ́ wa. Àmín Jésù. Nítorí pé ẹ tún mú wa wá sórí ètò oníyìnrere Síónì lónìí. Olúwa gba àyìn wa. Àmín Jésù. Ọ̀rọ̀ yín ṣàwí pé ẹsẹ̀ ẹni tó mú ìyìn rẹ wá ti dára tó lórí àwọn òkè, tí ń kéde àlàáfíà tó ń wí fún Síónì pé Ọlọ́run rẹ̀ jọba. Ẹ sì ń jẹ́ kí ìlérí àti májẹ̀mú yìí kó ṣẹ mọ́ wa lára. Olúwa ẹ gba àyìn wa. Àmín Jésù. Ẹlẹ́dàá olódodo ọba mi tí ń gbé ní ìpẹ̀kun ọ̀run. À ń lọ nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Ọba àwọn ọba ẹ sọ ọ̀rọ̀ yín jáde. Àmín Jésù. Ọ̀rọ̀ tí ń gbé nínú ọ̀rọ̀ fọhùn agbára tó ju agbára lọ. Ẹ̀rá bí òde ọ̀run a fẹ́ gbóhùn ìfẹ́ yín sí ayé wa lórúkọ Jésù. Ẹ sọ̀rọ̀ yín jáde lónìí. Àmín Jésù. Ọ̀rọ̀ yín tí ó gbé wa dìde tí ó rà wá padà. Èyí tí ó tọ́ wa sọ́nà ní ojú ọ̀nà ayé wa lórúkọ Jésù. Ẹ sọ̀rọ̀ yín jáde. Àmín Jésù. Nípasẹ̀ ọ̀rọ̀ yín lónìí ẹ gbé wa ró. Àmín Nípasẹ̀ ọ̀rọ̀ yín lónìí ẹ ràn wá lọ́wọ́. Àmín Jésù. Nípasẹ̀ ọ̀rọ̀ yín lónìí ẹ tọ́ wa sọ́nà. Àmín Jésù. Nípasẹ̀ ọ̀rọ̀ yín lónìí ẹ fi òye ohun gbogbo yé wa. Àmín Ẹ Jésù. ṣamọ̀nà wa. Àmín. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. ara nínú Olúwa. Mo tún kí ń káàbọ̀ síwájú ìtẹ́ orí ọ̀fẹ́ lónìí níbi tí gbogbo wa yóò ti jùmọ̀ rí àánú gbà. Mo kí wa káàkiri lọ́sẹ̀ ọ̀sẹ̀ tó kọjá. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá lọ́sẹ̀ tó kọjá, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbàdúrà fún wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbẹ́ wà lámọ̀ràn kan tàbí òmíràn. Ìyẹn ló túmọ̀ sí pé lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí, àwọn kan wọ́n ń darapọ̀ mọ́ wa ní orí ètò oníyìnrere Síónì. Mo kí ń káàbọ̀ sórí ètò lónìí lórúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí ẹ̀mí mímọ́ mú wá fún wa láti tọ́ wa sọ́nà lórúkọ Jésù. Ọ̀rọ̀ náà yóò ṣamọ̀nà ayé wa. Àmín Jésù. Ọ̀rọ̀ náà yóò ra ayé wa padà. Àmín Jésù. Ọ̀rọ̀ náà yóò gbé wa dìde. Àmín Jésù. Ará nínú Olúwa. Mo sọ wípé ètò ìyá ò gbé kalẹ̀ láti máa fi polówó ogun, láti máa fi polówó ègún, láti máa fi polówó pé ogun ìdílé yẹ́ ẹ̀ ló ń jà ẹ̀, láti máa fi polówó pé bàbá ẹ̀ ló ń ṣe ẹ̀, láti máa fi polongo pé ìyá ẹ̀ ló ń ṣe ẹ̀. Kò ń ṣe torí ìyẹn la ṣe gbé ètò yìí kalẹ̀, bí kò ṣe láti fi ọ̀rọ̀ Ọlọ́run, láti pín ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti tọ́ àti bí ó ti ṣe kíni, bí ó ti yẹ. Hallelujah. Hallelujah. Ará nínú Olúwa. Mo máa ń sọ dáadáa lórí ètò yìí wípé nǹkan tó ń pè lógun ó wà lóòótọ́. Nǹkan tó ń pè lógun ó wà lóòótọ́. Ogun jà àwọn ènìyàn lóòótọ́. Àwọn tí ẹni tí ogun jà wọn ò tó nǹkan. Àwọn tí ogun jà ò tó nǹkan. Lórí ètò wọn oníyìnrere Síónì, Ọlọ́run rán wa láti sọ jẹ́ kó mọ̀ wípé àwọn tí ogun jà wọn ò tó nǹkan, ṣùgbọ́n àfọwọ́fà àwọn ènìyàn ló ṣe kíni, òun ló pọ̀ jù. Lára àwọn nǹkan tí a nílò fún ayé wa láti gbégbé ayé ìrọ̀rùn, òun ni ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ló mú wá sí etí ìgbọ́ wa lórí ètò tòní. Is the living water.
omi ìyè náà, sọ pé the living water, The living water. omi ìyè náà, òun ni ọ̀rọ̀ náà tí Ọlọ́run alààyè tí ó mú wá sí etí ìgbọ́ wa lórí ètò tòní. Ará nínú Olúwa, níbikíbi tó ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi, ọkùnrin kan wà, ó ní ilé, ó ní mọ́tò tó pọ̀, ó ní ọrọ̀ tó pọ̀, ó ní owó tó pọ̀, ọlọ́rọ̀ ènìyàn, olówó ọlọ́rọ̀ ènìyàn ni. Ọlọ́run bùkún lọ́pọ̀lọpọ̀, ó bí àwọn ọmọ ológo, ó bí àwọn ọmọ ológo dáradára. In fact gan tó bá fẹ́ jẹun àárọ̀ kò sí problem, ó ní owó nínú ilé, ó ní báǹkì, ó ní káàkiri, àwọn okòwò tó ní ó ṣe kíni wọ́n ń ṣe déédéé. Ṣùgbọ́n ní ọjọ́ kan ó tẹ̀ tún ní àwọn ìyàwó tó dára, ó ní àwọn ìyàwó tó dára tó dùn wò lójú. Ọlọ́run fún ní orí ọ̀fẹ́, ó bí àwọn ọmọ tó dára, ó bí àwọn ọmọ ológo tó ṣe é mú yangàn, tó ṣe é wò lójú, tó ṣe é mú yangàn láwùjọ. Ṣùgbọ́n ní ọjọ́ kan ọ̀rẹ́ mi, àwọn nǹkan tí kò fọkàn sí ó ṣẹlẹ̀, gbogbo rẹ̀ parẹ́ mọ́ lójú. Gbogbo nǹkan tó ní yìí, gbogbo àwọn ọrọ̀ tó ní yìí, gbogbo dúkìá tó ní yìí, ó parẹ́ mọ́ lójú. Ṣùgbọ́n nínú ọkàn ìgbàgbọ́ rẹ̀, nínú ọkàn ìgbàgbọ́ tó ní, nínú ọkàn tó yàtọ̀, ọkàn tó dúró ṣinṣin tó ní, nínú ọkàn ìgbàgbọ́ tó ní, ó sọ ọ̀rọ̀ kan jáde nínú ìwé Jóòbù. Ó sọ ọ̀rọ̀ kan jáde, ó sọ ọ̀rọ̀ kan jáde dáadáa nínú ìwé Jóòbù orí 14 láti ẹsẹ̀ 7 títí dé ẹsẹ̀ 8. Ìwé Jóòbù orí 14 láti ẹsẹ̀ 7 títí dé ẹsẹ̀ 8. Ọkùnrin yìí nígbà tó tiẹ̀ tó tún padà gbogbo àwọn nǹkan tó ní, ó tún ṣàìsàn, ewu tún so sí lára. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn ìnira tó ń là kọjá yìí, pẹ̀lú gbogbo àwọn nǹkan tó pàdánù yìí, kò tó rí ẹ̀ sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Ó sọ ọ̀rọ̀ akin àti ti ìgbàgbọ́ kan. Ọ̀rọ̀ akin àti ti ìgbàgbọ́ tó sọ yìí ni mo fẹ́ ká jọ wò. Ó wà nínú ìwé Jóòbù orí 14 láti ẹsẹ̀ 7. Kí ló wí? Nítorí pé àbá wà fún igi, bí a bá ké e lulẹ̀, pé yóò sì tún so, àti pé ẹ̀ka rẹ̀ títún kì yóò dá, bí gbòǹgbò rẹ̀ tilẹ̀ di ogbó, nínú ilẹ̀, tí kùkùté rẹ̀ sì kún ní ilẹ̀, síbẹ̀ nígbà tí ó bá gbóòórùn omi, yóò sì yọ ẹ̀ka jáde bí ewéko. Hallelujah. Ìyẹn nípa àbá ń bẹ fún igi tí a bẹ́, wípé tó bá tiẹ̀ gbúrú, tí gbogbo nǹkan bá tiẹ̀ bàjẹ́, tí kò ṣe rí mọ́, ṣùgbọ́n nǹkan kan wà tó dájú ni wípé tó bá ti gbúrò omi yóò ṣe kíni, yóò sọ, pé tó bá ti gbúrò omi, yóò tún gba ẹ̀mí ìyè padà. Tó bá ti gbúrò omi yóò gba ẹ̀mí ìsọjí padà. Tó bá ti gbúrò omi, ẹ̀mí ìmúpadàbọ̀sípò yóò wọnú rẹ̀. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí Jóòbù sọ nìyẹn nígbà tó pàdánù gbogbo nǹkan, nígbà tó tẹ̀ dípé àwọn èèyàn bu wọ́n sọ̀rọ̀ sí, ó ní àbá ń bẹ fún igi tí a bẹ́, tó bá gbúrò omi yóò ṣe kíni, yóò sọ. Àwọn iṣẹ́ wo ni omi ń ṣe? Omi ń ṣiṣẹ́ ìwẹ̀nùmọ́. Tí nǹkan bá dọ̀tí a lè fi omi wẹ̀ mọ́. Omi ń ṣiṣẹ́ ìtura. Àwọn bàbá wa láyé ìjọ́un téèyàn bá ń la ìnira kan kọjá, pàápàá gan nínú ìjọ Séráfù, téèyàn bá ń la ìnira kan ní kó lọ ṣe kíni, kó lọ gbómi wá, wọ́n á ya omi sí mímọ́. Tó bá lò, tó bá wá mú tàbí tó fi wẹ̀, á ṣe kíni, á mú ìtura wá. Àwọn iṣẹ́ tí omi ń ṣe. Ṣùgbọ́n omi tí Jóòbù ń sọ̀rọ̀ nípa rẹ̀ níbí báyìí kì í ṣe omi lásán. Ó ń sọ̀rọ̀ nípa omi tó yàtọ̀. Ó ń sọ̀rọ̀ nípa omi tó ń ṣiṣẹ́ ìmúpadàbọ̀sípò. Ó ń sọ̀rọ̀ nípa omi tó ń ṣiṣẹ́ ìgbédìde. Ó ń sọ̀rọ̀ nípa omi tó ń ṣiṣẹ́ ìṣògo. Ní pé tó bá tí kò sí ipòkípò tí ènìyàn bá wà, àbá ń bẹ fún igi tí a bẹ́ nítorí pé ègún bẹ, a bẹ́ nítorí pé àsọtẹ́lẹ̀ ẹbí bẹ, a bẹ́ nítorí pé májẹ̀mú àwọn ènìyàn ìkà ó bẹ, a bẹ́ nítorí pé a sọ̀rọ̀ òdì sí, a bẹ́ nítorí pé a gbé iṣẹ́ pè. Hallelujah. A bẹ́ nítorí wípé májẹ̀mú ìran ìdílé ó ṣe kíni, ó wà pẹ̀lú rẹ̀. A bẹ́ nítorí pé ẹ̀mí ìkorò ń bá rìnrìn àjò. A bẹ́ nítorí pé àsọtẹ́lẹ̀ ẹbí wà nínú rẹ̀. Ṣùgbọ́n Jóòbù sọ wípé irú ìgbé ayé bẹ́ẹ̀ tó bá gbúrò omi yóò ṣe kíni, yóò sọ. Hallelujah. So omi tí Jóòbù ń sọ, nígbà tí Jóòbù sì ń sọ̀rọ̀ yìí pé òun gẹ́gẹ́ bí igi, ohunkóhun tóun lè máa là kọjá, ṣùgbọ́n ìgbàgbọ́ wà. Ó ní ọkàn akin nínú Kristi, ó ní ọkàn tó jígìrì nínú Ọlọ́run, pé àbá ń bẹ fún igi tí a bẹ́, tó bá gbúrò omi yóò ṣe kíni, yóò so. Ṣùgbọ́n Jésù nínú gbogbo ìránṣẹ́ tí a rán jáde láàrin sáàrin àwọn ènìyàn, Jésù ní gbogbo ó jáde, ó fi ọwọ́ sọ̀yà nínú ìgboyà wípé òun ní omi ìyè. Hallelujah. Jésù fọwọ́ sọ̀yà. Ṣùgbọ́n pé arán Èlíjà wá, arán Èlíṣà wá, arán Jòhánù wá, ṣùgbọ́n Jésù nìkan lọ́ba àwọn ọba tó fọwọ́ sọ̀yà nínú gbogbo àwọn ènìyàn, tó jáde ní gbangba tó sì fọwọ́ sọ̀yà pé wo èmi ní kíni, omi ìyè. Hallelujah. Ẹ jẹ́ ká wo ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 13. Ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 13. Kí ló wí?
ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 13 kí ló sọ? Ẹ jẹ́ ká wò. Jésù nìkan lọ́ba tó jáde láàrin ẹgbẹgbẹ̀rún ènìyàn, ẹgbẹgbẹ̀rún àwọn ìránṣẹ́ tá a ti rán, tó jáde tó fi ohùn rẹ̀ jáde tó ké rárá wípé lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí, lábẹ́ ìṣàkóso ẹni tẹ́ ẹ̀ bá mọ̀, lábẹ́ ìṣàkóso ipòkípò tẹ́ ẹ̀ bá wà, lábẹ́ ìṣàkóso ohunkóhun tí ẹ̀ bá máa là kọjá, lábẹ́ ìṣàkóso irú connection tó o bá ní, lábẹ́ ìṣàkóso irú ìwé tó o bá kà, òun gangan ni omi ìwòye. Ẹ kàwé. Jésù dáhùn. Ó dáhùn. Ó sì wí fún un pé kí ló wí? ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí. Ẹnikẹ́ni tó bá mu nínú omi yìí. òǹgbẹ kì yóò tún gbẹ. òǹgbẹ kì yóò tún gbẹ mọ́. Ẹ kàwé. ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ò fi fún un. ẹnikẹ́ni tó bá mu nínú omi tí èmi ò fi fún un. òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. ṣùgbọ́n omi tí èmi ò fi fún un. omi tí èmi yóò fi fún yìí. yóò di kànga nínú rẹ̀. yóò di kànga nínú rẹ̀. hallelujah. omi tẹ́yìn ó sọ fún obìnrin omi tí wọ́n ń pọ́nlé, omi tí kànga tí Jákọ́bù fún yìí tó ń pọ́nlé yìí, tẹ́ ẹ bá sì mú bẹ̀ òǹgbẹ máa gbẹ, ó sì máa wà ní ipò bíbẹ́ gẹ́gẹ́ bí Jóòbù ti sọ. Ṣùgbọ́n omi tẹ́mi fẹ́ fún ẹ yìí tó o bá ti mú, òǹgbẹ kì yóò gbẹ mọ́. Ṣé o mọ̀ pé Jóòbù sọ pé àbá ń bẹ fún igi tí a bẹ́, tó bá gbúròó omi yóò sọ. Jésù dẹ̀ ní omi ìyè tí à ń sọ̀rọ̀ tí Jóòbù ń sọ nípa rẹ̀. hallelujah. Ṣùgbọ́n Jésù sọ fún obìnrin yìí pé wo ipò tẹ́ ẹ wà yìí, kànga Jákọ́bù tẹ́ ń pọ́nlé yìí, tẹ́ ẹ bá sì mú bẹ̀ ẹ máa òǹgbẹ sì máa gbẹ̀yìn. Ṣùgbọ́n èmi omi ìyè tí a rán wá, tẹ́mi tẹ́ ẹ bá mu nínú ẹ̀mí, òǹgbẹ kì yóò gbẹ yín mọ́. Kànga ìyè á sì tún wà nínú yín. Kí ni kànga ṣe? Tí kànga bá wà nínú yín, àwọn èèyàn tún wá sí, wọ́n tún máa ṣe kí ni? Wọ́n á tún máa pọn níbi. hallelujah. Tí Jésù sọ fún obìnrin yẹn nìyẹn o. Jésù ni omi ìyè. Jẹ́ kí n sòótọ́ fún ẹ, ipòkípò tó o bá máa là kọjá, ohun tójú rẹ ò bá máa rí, ohun tó bá máa sọ nípa rẹ, tọ̀ Jésù omi ìyè wá. Ipò wo ni iṣẹ́ yín wà? Báwo la yé ọmọ yín ṣe rí? Ipò wo nìgbéyàwó rẹ wà? Àsọtẹ́lẹ̀ bí wo la sọ sí ìrìn àjò rẹ? Ta ló gbé ọ ṣépè? Ta ló sọ̀rọ̀ dì sínú ayé rẹ? Ọ̀rọ̀ Ọlọ́run sí ayé rẹ ní ọ̀sán yìí ni pé tọ̀ Jésù omi ìyè wá. Ipá rẹ ò ká, mo kàwé ò rán, ọgbọ́n orí ò ká, mo mọ ènìyàn ò rán, bọ́dá mi ti promise mi ò rán, àǹtí mi ti promise mi ò rán, pásítọ̀ chọ́ọ̀chì wa ti sọ pé àwọn máa ràn mí lọ́wọ́ kò rán. In fact, ládùúgbò wa láwọn olówó ọlọ́lá ènìyàn níbẹ̀ tí wọ́n lè dìde fún ìrànlọ́wọ́ mi kò rán. Ní chọ́ọ̀chì wa àwọn gbajúmọ̀ ènìyàn ló wà níbẹ̀ tí n bá ti sọ fún mo jẹ́rìí ẹ̀ máa ṣe kò rán. Jésù ní omi ìyè tó ṣetán láti mú ìtura bá ayé rẹ̀. Ó ti gbàwẹ̀, ó ti kan egungun, ó ti gbàdúrà, àárẹ̀ ara àti tẹ̀mí ti mú ọ lọ. Ó ti kọ lẹ́tà o rí èsì ayọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní kí n sọ fún ọ ní ìrọ̀lẹ́ lórí ètò Yíyìn Rere Síónì wípé Jésù ní omi ìyè tí ọkàn rẹ gbọ́dọ̀ ṣe kíni, tó gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé. Ó ṣèlérí fún nígbà tó ń bá obìnrin yẹn sọ̀rọ̀ wípé omi tóun mú wá fún ọ yìí, tó bá ti tí ayé rẹ bá ti gbóòórùn rẹ tó bá kan ayé rẹ, ayé rẹ yóò sì tún sọ sí rere lórúkọ Jésù. Gbogbo ọkàn tí ayé rẹ̀ ń wá omi ìyè lórúkọ Jésù, ẹ gba omi ìyè. Àmín Jésù. Mo ní ẹ gba omi ìyè. Àmín Jésù. Gbogbo ọkàn tí òǹgbẹ ọkàn Ọlọ́run ń gbẹ ọkàn rẹ̀, ògbẹ omi ìyè ń gbẹ ọkàn rẹ̀. Mo ní ẹ gba omi ìyè. Àmín Jésù. Omi ìyè tí ó ra ayé yín padà, omi ìyè tí ó mú yín lọ sí ìpele tó kàn fún ayé yín lórúkọ Jésù, ẹ gba omi ìyè. Àmín Jésù. Gbogbo ọkàn tí ìgbéyàwó rẹ̀ ń sunkún fún omi ìyè, gbogbo ọkàn tí ayé ọmọ rẹ̀ ń sunkún fún omi ìyè, gbogbo ọkàn tí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ń sunkún fún omi ìyè lórúkọ Jésù, ẹ gba omi ìyè. Àmín Jésù. Jésù ní kí n sọ fún ọ ní ìrọ̀lẹ́ yìí wípé òun nìkan lómi ìyè. Ẹ̀sà iṣẹ́ ìránṣẹ́ yín kò dìde látijọ́ tẹ́ ẹ ti ń ṣe. Ẹ̀ṣà kan yí lórí kan bíi ti roundabout. Olùgbàlà ní kí n sọ fún yín ní ìrọ̀lẹ́ yìí pé òun ní omi ìyè tí òun ṣe tán tó pé tóun bá wọnú iṣẹ́ ìránṣẹ́ tí ayé iṣẹ́ ìránṣẹ́ yín tó bá gbúrò omi ìyè yìí yóò sọ. Ọ̀pọ̀lọpọ̀ kò ní onígbọ̀wọ́ iṣẹ́ ìránṣẹ́ nítorí pé ayé rẹ̀ ò tí gbogbo òun omi ìyè. Àrífín ni kálàgbà máa tọrọ jẹ lọ́wọ́ ọmọ ọjọ́. Ẹ̀sà ayé yín ò tí gbúrò omi ìyè ni. Táyé yín bá gbúrò omi ìyè, ẹ ò ní wà ní ipò yẹn. Àǹtí ẹ ń wojú Olúwa fún ọkọ rere, báwọn bùrọ̀dá ṣe ń gbé iná ń já yín jùlẹ̀, wọ́n rí nǹkan kan láyé yín torí pé a ti bẹ́ yín. Ṣùgbọ́n Jóòbù sọ pé bó bá gbúrò omi yóò sọ. Jésù olùgbàlà sì ní pé kí n sọ fún yín pé òun ní omi ìyè. Mọ́mì, nínú bísínẹ́sì, nínú iṣẹ́ ìránṣẹ́ yín, ẹ ti la ọ̀pọ̀lọpọ̀ kọjá, wọ́n ti ṣètò fún yín, wọ́n ti gbá yín, ẹ ò dìde bọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run sọ fún yín pé wọ́n mi pé kí n sọ fún yín pé òun ní omi ìyè tóun ṣetán láti ṣe kíni, tóun ṣetán láti gbé dìde. hallelujah. Ẹni tó bá máa ní omi ìyè, tó bá fẹ́ gbúrò Kristi gẹ́gẹ́ bí omi ìyè, ó gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta kan. Ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́. John 3:16 ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14 kí ló wí? John 3:16 ẹ kàwé. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀
fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. ẹnikẹ́ni tó bá gbà á gbọ́. má bàa ṣègbé. kó má bàa ṣègbé. ṣùgbọ́n kí ó lè ní ìyà nípẹ̀kun. ṣùgbọ́n kí ó lè ní ìyà nípẹ̀kun. ẹ gbọ́ sà ẹ ń lọ chọ́ọ̀chì láti jọ ọjọ́ yìí omi ìyè owó láyé yín tó pẹ̀ kan lọ ní ẹ̀ ò ní ẹ̀mí ìgbàgbọ́. ẹ̀yin tẹ́ bá wà ní chọ́ọ̀chì tẹ́ ń gbàdúrà tó bá rí yín bẹ́ ṣe ń kónú àdúrà ní chọ́ọ̀chì wọ́n ní àdúrà wúmà yìí gbọ́dọ̀ gbà ṣé àdúrà tẹ́ ń gbà tí ò sẹ́ẹ̀ ní ìgbàgbọ́ mi tẹ́ báwo lọ ṣe fẹ́ gbà ṣùgbọ́n Jésù sọ pé bí ẹ bá fẹ́ omi ìyè nínú òun ní tòótọ́ àfi kí ẹ lẹ́ẹ̀mí ìgbàgbọ́ ẹ jẹ́ kí n sòótọ́ fún yín sà àwọn ìránṣẹ́ Ọlọ́run gan tá à ń pè ní ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ lẹ́nu gan àwọn gan ò lẹ́ẹ̀mí ìgbàgbọ́ nígbà tí ẹ̀yin ò lẹ́ẹ̀mí ìgbàgbọ́ báwo lomi ìyè ṣe fẹ́ wọnú iṣẹ́ ìránṣẹ́ yín báwo lomi ìyè ṣe fẹ́ ṣàn nínú ìpè yín báwo lomi ìyè ṣe fẹ́ bá yín ayé yín ní ìrìn àjò omi ìyè ń ṣiṣẹ́ ìtura ń ṣiṣẹ́ ìgbédìde báwo ló ṣe fẹ́ wọnú ayé yín nígbà tí ẹ ò ní ẹ̀mí ìgbàgbọ́ nítorí Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó ti fi omi ìyè fún wa ẹnikẹ́ni tó bá gba omi ìyè yìí gbọ́ pé ní tòótọ́ ó ń ṣiṣẹ́ ìgbàlà ó ń ṣiṣẹ́ ìmúpadàbọ̀sípò ó ń ṣiṣẹ́ ìdáǹdè ó ń ṣiṣẹ́ ìràpadà ó ń ṣiṣẹ́ ìṣẹ́gun lóòótọ́ àwọn ni yóò ṣe kíni yóò gbàlà hallelujah hallelujah ìwé Act 3:16 sọ pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí pé kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run nípa èyí tí Act 4:12 nípa èyí tí a lè fi ṣe kíni tí a lè fi gba ènìyàn là kò sí ìgbàlà níbi kankan àfi tí ẹ bá ní ẹ̀mí ìgbàgbọ́ nínú omi ìyè yìí nìkan ló ṣe kíni nìkan ní ayé yín ló lè gba ìyípadà hallelujah tí wọ́n bá fún ẹ ní nǹkan wípé kó o lọ lo nǹkan yìí tó o bá ti gbé sọ́kàn wípé nǹkan yẹn ò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ tó bá fún ẹ lógún pé ara yóò yà tó lọ sí pharmacy tó wá kó oògùn fún ẹ pé gbà ẹ lọ lóògùn yìí tẹ́ ẹ̀ ní ẹ ṣì wà bí ẹ̀ ń pò yìí máa ó fẹ́ ṣe àìsàn yẹn òyìnbó máa òṣìṣẹ́ wà lórí àìsàn yẹn nítorí pé ọkàn rẹ̀ ń ṣe àìsàn ayé rẹ̀ á sì wà ní ipa àìsàn yẹn ṣùgbọ́n a mú Jésù tọ̀ wá nírọ̀lẹ́ yìí ẹ sà ipò tẹ́ ẹ wà yìí ìgbàgbọ́ lẹ̀ ní o nínú chọ́ọ̀chì yín gbogbo ọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ fún yín ẹ ò nígbàgbọ́ nínú ẹ o gbogbo àdúrà tó ní kẹ́ ẹ gbà ẹ ò nígbàgbọ́ nínú ẹ o nǹkan tó fà á tí omi ìyè tí ò ṣe tí ìbẹ ayé yín wò nìyẹn o nǹkan tó fà á tí omi ìyè tí kò ṣe tí ìbẹ ìgbéyàwó yín wò nìyẹn o nǹkan tí ó fà á tí omi ìyè tí ìbẹ ìpè àti iṣẹ́ ìránṣẹ́ yín wò nìyẹn o nítorí pé ẹ ò ní ẹ̀mí ìgbàgbọ́ sọnù nínú ayé yín ẹ ò dúró ti rí nínú ìgbàgbọ́ nǹkan tó fà á tí omi ìyè tí kò ṣe tí ìwà ayé yín nínú rẹ̀ lórúkọ Jésù ẹ gba omi ìyè àmín Jésù pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀gá àgbọ̀ ẹ gba omi ìyè àmín Jésù ohùn Olúwa jáde lórí ètò Oníyìnrere sí Olè lónìí pé gbogbo ẹ̀mí tí gbogbo ẹ̀yin tí ayé yín pòǹgbẹ fún omi ìyè láti inú ìgbàgbọ́ tó péye ẹ gba omi ìyè lórúkọ Jésù àṣẹ ìgbédìde kó wọnú ayé yín wá nǹkan kejì tẹ́ ẹ gbọ́dọ̀ ní òun ní ìgbọ́ràn ẹ fẹ́ kí omi ìyè wọnú ayé yín ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ gbọ́ràn bí èèyàn bá ti wà láyé yìí tó o fẹ́ kó mi yè máa ṣàn nínú ayé rẹ o fẹ́ kí Kristi dá ọ mọ̀ o fẹ́ kí ọ̀gá rẹ ní inú dídùn nínú ọ̀gá o fẹ́ kí ọ̀gá rẹ ní inú dídùn nínú rẹ ṣùgbọ́n o ṣetán láti gbọ́ràn kò sí bí omi yè ṣe fẹ́ ṣàn nínú rẹ. ìwé Rome orí kìíní ẹsẹ̀ 5 kí ló sọ. láti ọ̀dọ̀ ẹni tí àwárí orí ọ̀fẹ́. láti ọ̀dọ̀ ẹni tí àwárí orí ọ̀fẹ́. àti iṣẹ́ apọ́sítélì gbà. àti iṣẹ́ apọ́sítélì gbà. fún ìgbọ́ràn ìgbàgbọ́. fún ìgbọ́ràn ìgbàgbọ́. láàrin gbogbo orílẹ̀-èdè. láàrin gbogbo orílẹ̀-èdè. nítorí orúkọ rẹ̀. nítorí orúkọ ṣẹgbọ́n fún ìgbọ́ràn ìgbàgbọ́ yẹn pé lẹ́yìn ìgbàgbọ́ ìgbọ́ràn ló ti ṣe kíni ló tún kù. o fẹ́ kí omi ìyè máa ṣàn nínú rẹ àfi kó gbọ́ràn wàá rí pé gbogbo bọ́ ṣe ń bá Jóòbù sọ pé ṣé bí láìpẹ́ ṣe máa wà náà nìyí nítorí pé ó ní ẹ̀mí ìgbọ́ràn ẹ̀mí yẹn ti wà nínú ayé Jóòbù tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa a máa gbọ́ràn a máa dúró ti rí ni ìgbàgbọ́ tì lẹ́yìn ó gbọ́ràn òun ló fà á tí omi yìí ṣe padà bẹ̀ ayé rẹ̀ wò ó ní àbá ń bẹ fún igi tí a bẹ́ bó bá gbúrò omi yóò ṣe kí ni yóò sì sọ hallelujah ẹ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ẹ gbọ́dọ̀ ní ìgbọ́ràn ìyàwó òlì iṣẹ́ ìránṣẹ́ yín ò tẹ̀síwájú tó pé ẹ lágídí ẹ kì í gbọ́ràn ìwọ tó kì í gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ò lè gbọ́ràn sí èèyàn lẹ́nu nítorí pé èèyàn ni àwòrán Ọlọ́run tá à ń rí nígbà tí o gbọ́ràn sí èèyàn lẹ́nu báwo ló fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu hallelujah ìwọ bọ̀dá ayé yín ò tẹ̀síwájú nítorí pé ẹ gbọ́ràn sista ẹ wà ní ipò tẹ́ wà nítorí pé ẹ gbọ́ràn omi ìyè ò ṣàn nínú nítorí pé ẹ gbọ́ràn ẹ̀yin ìjọ tẹ́ ń wò mí ẹ wà ní ipò tẹ́ wà yẹn nítorí pé gbogbo wa tó wá sọ pé wò ẹ̀mí Ọlọ́run sọ wípé kẹ́nikẹ́ni kó má jẹ nǹkan kan látago 9 títí dé aago 6 ìrọ̀lẹ́ àṣìmádẹ́ni tó máa jó mi mu
tá a bá wà nípò bẹ́ẹ̀ omi ìyè ò lè ṣàn nínú wa ohun tá a nílò ní ìgbọ́ràn hallelujah ṣíṣògo nínú Kristi Jésù hallelujah ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 3 kí ló wí. nítorí àwa ní onílà tí ń sin Ọlọ́run nípa ti ẹ̀mí àwa sì ń ṣògo nínú Kristi Jésù àwa kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara hallelujah àwa ń ṣògo nínú Kristi Jésù àwa ò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara nínú kí ni ìwọ ti ń ṣògo o fẹ́ kó mi yè máa ṣàn nínú rẹ o ń ṣògo nínú ìwé tó kà o ń ṣògo nínú ìwé tó ní o ń ṣògo nínú mọ́tò tó rà o ń ṣògo nínú ayé àwọn ọmọ tó bí ṣe mọ̀ pé Élì ó ṣe títí ó níbi tó bọ̀ ayé ara rẹ̀ já sí o ń ṣògo nínú ẹ̀bùn tó ní pé kí ni táwa ń fa fáyà báyìí àwọn òsínú sẹ́ẹ̀tì wọn ìfà táwa bá dúró lórí àga wàásù táwa bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ ta ló tó gbin àwọn nǹkan tí wọ́n fi ń ṣògo nìyẹn omi ìyè ò lè ṣàn nínú rẹ̀ ó ń ṣògo lórí àwọn connections tó ní ó ń ṣògo lórí business tó dá kalẹ̀ ó ń ṣògo lórí ọjà tó ń tà ó ń ṣògo lórí iṣẹ́ tó ní pé nínú ṣọ́ọ̀ṣì yìí àwa làwa níṣẹ́ tó dáa jù tó bá ń sọ̀rọ̀ ẹni tó níṣẹ́ tó dáa jù tó lè gbé owó tó dáa sílẹ̀ àwa ni ẹ̀yin ìjọ ẹ̀ ń ṣògo nínú ìgbédìde tọ́lọ́ ń gbé níde pé àkíní tó bá ń sọ̀rọ̀ ìjọ lábẹ́kúta yàwó sínú sẹ́ẹ̀tì wọn Bíbélì sọ wípé àwa ò ṣògo nínú ara wa àwa ń ṣògo nínú Kristi Jésù a ò sì gbẹ́kẹ̀lé ẹran ara hallelujah tó o bá fẹ́ kí omi ìyè kó ṣọ̀nù rẹ inú Kristi Jésù ní kó o ti máa ṣògo nínú ìwé tó kà òfo ní má ṣògo nínú ìyàwó tó fẹ́ òfo ní má ṣògo nínú ọmọ tó bí òfo ní má ṣògo nínú àwọn ọ̀rẹ́ tó ní àwọn connections tó ní òfo ní má ṣògo nínú business tó gbé kalẹ̀ nítorí pé òfo ní gbogbo ẹ̀ ń ṣe kí ni ó máa parẹ́ oní Séráfù sì sọ wípé ọ̀rẹ́ ayé kí ló já mọ́ ohun asán ni mo kà á sí kò sí aláàánú bíi titani bíi ti Jésù àwọn ò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara ẹni tó bá fẹ́ kí omi ìyè máa ṣàn nínú rẹ̀ ṣé mo sọ lẹ́ẹ̀kan mo sọ ìgbàgbọ́ mo sọ ìgbọ́ràn ta ló gbẹ́kẹ̀lé tó o bá ti ń gbẹ́kẹ̀lé ẹran ara omi ìyè kò lè ṣàn nínú rẹ gbogbo ọkàn tó ti gbẹ́kẹ̀lé ẹran ara tó ṣe ìdínà fún omi ìyè láti ṣàn nínú ayé rẹ lórúkọ Jésù ẹ̀mí ìgbàgbọ́ kó wọnú yín lọ mo ní ẹ̀mí ìgbàgbọ́ kó wọnú yín lọ ọkùnrin kan ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lórí okòwò rẹ̀ ó wà nínú ilé ní ìdájọ́ ọjọ́ kan ó ń ronú ó wá ń gbọ́ tí oníwàásù kan wàásù ìpíjọ kan pé Jésù ń gbàlà Jésù ń wòsàn Jésù ń gbàlà Jésù ń wòsàn ó dẹ̀ kúnlẹ̀ ó ní Jésù oníwàásù yìí sọ pé òun gbàlà oníwàásù yìí sọ pé òun wòsàn dìde ìrànlọ́wọ́ fún mi lórí iṣẹ́ yìí ràn mí lọ́wọ́ má jẹ́ kí iṣẹ́ yìí kù Ọlọ́run sì dá sí ọ̀rọ̀ yẹn nítorí pé ó gbàgbọ́ kò sì gbẹ́kẹ̀lé ẹran ara tẹ̀bí business tycoon ni ó yẹ kó ti ní àwọn connections ó yẹ kó ti mọ àwọn ènìyàn ó ti yẹ kó ti mọ àwọn èèyàn ńláńlá tí Ọlọ́run lè lò fún láti jẹ́ kí okòwò yẹn kó sọjí padà ṣùgbọ́n nítorí pé ó gbọ́ nípa Jésù ó sì tẹ̀lé àṣẹ Jésù omi ìyè sì ṣàn nínú ayé rẹ̀ ó yá omi ìyè kó ṣàn nínú ayé rẹ̀ kíbi tó o ti ń wò wá kíbi tó o tún sì máa wò wá omi ìyè kó ṣàn nínú ayé rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ní okòwò tó kò òwò yín kú lọ omi ìyè kó ṣàn níbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ní iṣẹ́ tí iṣẹ́ yín tó tẹ́ ń rí ìdààmú níbẹ̀ omi ìyè kó ṣàn níbẹ̀ omi ìyè tó ṣiṣẹ́ ìwọ̀ ẹ̀nìmọ́ tó ṣiṣẹ́ àlàáfíà lórúkọ Jésù kó ṣàn níbẹ̀ ẹ̀yin tí iṣẹ́ ìránṣẹ́ àti ìpè yín ò fọhùn lórúkọ Jésù omi ìyè tó ń jẹ́ kí ènìyàn la àgbáyé já ó yá kó ṣàn níbẹ̀ ó yá ẹ lọ rí àánú gbà ẹ lọ ṣe rere ẹ rí àánú gbà ẹ ṣe rere ẹ̀yin ìjọ Ọlọ́run tó omi ìyè kọ̀ láti ṣàn níbẹ̀ nítorí ipò tẹ́ ẹ wà nítorí àwọn nǹkan tẹ́ ẹ gbé dání nítorí àwọn ẹ̀mí àìgbàgbọ́ ẹ̀mí àìgbọ́ràn àti ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara tó ń da ayé yín láàmú lórúkọ Jésù lábẹ́ ìṣàkóso àánú àti orí ọ̀fẹ́ ńlá omi ìyè ó yá ṣàn níbẹ̀ ó yá láti wákàtí lọ omi ìyè ó yá ṣàn níbẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà omi ìyè ní gbogbo ibi tá a ti bẹ́ mi lára àti lẹ́mìí mo fẹ́ gbòòrò omi ìyè yìí mo fẹ́ kó sọ ó yá ṣàn nínú ayé mi àdúrà lórúkọ Jésù omi ìyè wá ṣàn nínú ayé mi gbogbo ibi tá a ti bẹ́ mi lára àti lẹ́mìí àṣà kan wípé àbá ń bẹ fún igi tí a bẹ́ tó bá gbúrò omi yóò sàn omi ìyè ó yá wá ṣàn nínú ayé mi fẹ́ sọ fún rere wọnú ayé
ayé mi wá wọnú ayé mi wá wọnú ayé mi wá wọnú ayé mi wá wọnú ayé mi wá Jésù Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ibi tí mo ti gbẹ́kẹ̀lé ẹran ara tí kò jẹ́ kó mi iyè kó ṣàn nínú ayé mi lábẹ́ ìṣàkóso àánú ńlá omi iyè mú mi kúrò ní ipò náà ṣàn nínú ayé mi àdúrà ní orúkọ Jésù Ọlọ́run alààyè gbogbo ọ̀nà tí mo ti gbẹ́kẹ̀lé ẹran ara tó mi iyè òfin ṣàn nínú ayé mi omi iyè wá lábẹ́ ìṣàkóso àánú àti ìrànlọ́wọ́ ńlá wá ṣàn nínú ayé mi Jésù Olúwa wa obìnrin yẹn sọ fún Jésù ó ní ìwọ aníkànga tó dáa tuntun Jacob bàbá wa lọ yìí ó ń ṣògo nínú èrè bí àwọn kan náà ṣe máa ń ṣògo nìyẹn nípa nínú fámìlì àkókò ti mọ̀ operation la máa fi ń bímọ nínú fámìlì wa àkókò ti mọ̀ àwọn àkọ́bí kì í lówó lọ́wọ́ wọ́n máa ń ṣògo nínú àwọn ẹ̀bùn burúkú àwọn ẹ̀bùn àtijọ́ tá a ti gbélé wọn lọ́wọ́ àwọn ègún àtijọ́ nínú àwọn hallelujah nínú fámìlì wa kúkú ti mọ̀ àti mọ̀ bí nǹkan ṣe máa ń rí tó bá fẹ́ ṣe nǹkan báyìí nǹkan máa ń lọ tírín ni nínú fámìlì wa wọn kì í bí ìjọmọ kan lọ àwọn story tó ń gbẹ́kẹ̀lé ayé àtijọ́ gẹ́gẹ́ bí obìnrin yẹn ṣe sọ fún Jésù wípé ìwọ kànga tí Jákọ́bù fún wa yìí tí bàbá wa Jákọ́bù fún wa yìí ṣé omi kan ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run gbogbo ibi tí mo ti gbẹ́kẹ̀lé dúkìá àtijọ́ tó dá mi dúró sójú kan omi iyè mú mi kúrò ní ìpele yìí bóyá mú mi tẹ̀síwájú àdúrà orúkọ Jésù gbogbo ibi tí mo ti gbẹ́kẹ̀lé dúkìá àtijọ́ tó ní ayé mi lára tó fà ayé mi sójú Olúwa omi iyè bóyá wá ṣọ̀kọjá omi iyè wá ṣọ̀kọjá níbẹ̀ 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 bóyá lórúkọ Jésù wá ṣọ̀gbogbo tí mo ti dúkìá àtijọ́ tó jẹ́ tí mo gbàgbọ́ nínú rẹ̀ ìtúndà ayé mi tó sójú kan omi iyè ó yẹ wá mú mi kọ Jésù Olúwa wa ẹ jẹ́ ká gbàdúrà ìgbàgbọ́ Ọlọ́run ní ọdún 2024 yìí má jẹ́ ń jábọ́ fún ẹlòmíràn láti gòkè àdúrà orúkọ Jésù Ọlọ́run gbogbo àgbáyé ní ọdún 2024 yìí má jẹ́ ń jábọ́ fún ẹlòmíràn láti gòkè Olúwa ẹ fi àánú ràn mí lọ́wọ́ omi iyè ṣàn nínú ayé mi omi iyè gbogbo bí tí ayé mi ti wà nínú ìnira gbogbo bí tí mo ti nílò ìwẹ̀nùmọ́ gbogbo bí tí mo ti nílò ìtura omi iyè wá ṣàn níbẹ̀ má jẹ́ ń jábọ́ fún ẹlòmíràn láti gòkè ràn mí lọ́wọ́ ẹlẹ́dàá ẹgbẹ́dẹ̀kẹ́ gbàdúrà Jésù Olúwa wa bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run gbogbo àgbáyé Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run Abrahamu Ọlọ́run Isaki Ọlọ́run Jacob ọba wa tí ń gbé nínú àwọn ọ̀run agbẹ́ngà fún ọ̀rọ̀ náà tí ẹran jáde lónìí Ọlọ́run ẹ̀yin gangan ni omi iyè Jóòbù ṣáà wí pé àbá ń bẹ fún igi tí a bẹ́ bó bá gbúrò omi ó tẹ̀ tún sọ àwọn nǹkan kan ó ní bó gbogbo rẹ̀ tilẹ̀ ṣe kíni tó ṣe ó ní tó bá gbúrò omi ó ní yóò sọ Ọlọ́run alààyè láti inú ọ̀rọ̀ rẹ lónìí agbàgbọ́ akọ̀ láti gbẹ́kẹ̀lé ẹran ara a ṣetán láti gbọ́ràn omi iyè nínú ayé àwa àti gbogbo ọkàn tó ń wò wá omi iyè ó yá ṣàn níbẹ̀ lórúkọ Jésù omi iyè ṣàn níbẹ̀ lórúkọ Jésù omi iyè ṣàn níbẹ̀ gbogbo ibi tá a ti kú lára tá a ti nílò ìgbé àṣẹ ìtura gbogbo ibi tá a ti nílò ìgbédìde lára àti lẹ́mí omi iyè ó yá wọnú ayé wa wá gbogbo ibi tí iṣẹ́ wa ìgbéyàwó wa tí ìgbéyàwó rẹ iṣẹ́ ìránṣẹ́ rẹ ìpè rẹ ayé àwọn ọmọ rẹ ti nílò omi iyè fún ìyípadà ọ̀tun fún ọ láti gbégbá ọpẹ́ Jésù Kristi ọmọ Dávìdì lónìí omi iyè ó yá jáde fún wa gbogbo kan tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ àti tó tì máa wò wá ó yá omi iyè kó gbé ọ dìde omi iyè kó ra ayé rẹ padà omi iyè kó tù ọ́ lára omi iyè kó wọnú ìgbéyàwó rẹ ó yá kó wọnú iṣẹ́ rẹ kó wọnú okòwò rẹ gbogbo àwọn ìpè tó ti kú gbogbo àwọn ìpè tó nílò ìwẹ̀nùmọ́ gbogbo àwọn ìpè tó nílò ìtura tí omi iyè nílò láti ṣàn níbẹ̀ omi iyè ó yá wá ṣàn níbẹ̀ ó yá omi iyè ó yá ṣàn níbẹ̀ gbogbo àwọn ènìyàn tí ẹ ti fún ní ẹ̀bùn ṣùgbọ́n tí àìgbọ́ràn ti gbà sọnù lọ́wọ́ wọn tí ìgbẹ́kẹ̀lé ẹran ara ti gbà sọnù lọ́wọ́ wọn àti ìgbẹ́kẹ̀lé ìtàn burúkú bí obìnrin ẹ ti sọ fún Jésù wípé ìwọ agbẹ́ tó kàn gájá tí bàbá wa Jacob fún wa yìí lórúkọ Jésù omi iyè ó yá lọ ṣàtúnṣe ibẹ̀ ògo Ọlọ́run kó fara àánú Ọlọ́run kó gbé wa ró gbogbo ọkàn tó ń wò mí ó yẹ gba àtúrà ó yá ẹ gba ìgbédìde ó yẹ lọ ṣe àṣeyọrí ẹ ò rí ògo lò gbogbo wa yóò jùmọ̀ gbégbá ọpẹ́ a ó ní ẹ̀rí ayọ̀ ọdún 2024 yóò mú ajá sí ẹ̀rí àánú Ọlọ́run alààyè yóò fara hàn ní ayé wa a ò ní jábọ́ fún ẹlòmíràn láti gòkè
gbogbo àwọn ègún àdáyébá gbogbo àwọn ẹrù àdáyébá tá à ń yangàn nínú rẹ̀ gbogbo àwọn ẹrù àdáyébá tá à ń yangàn nínú rẹ̀ bíi ti obìnrin yẹn tó sọ fún Jésù pé kànga Jákọ́bù yìí ṣẹ̀ pàtàkì ní gbogbo àwọn ègún àdáyébá tá à ń yangàn nínú rẹ̀ gbogbo àwọn dúkìá àdáyébá gbogbo àwọn àjàgà àdáyébá tá à ń yangàn nínú rẹ̀ omi ìyè ó yá mú ọkọ̀ ònà ayé wa ó yá fi àṣẹ ìtura sáyé wa gbé wa dìde jẹ́ ká rí àánú gbà mú a ṣe rere ọ̀rọ̀ náà jáde lónìí májò jọba já sí ìdálẹ́ fún wa jẹ́ kí a rí àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah hallelujah hallelujah. Ìrere Síónì gbóhùn sókè má bẹ̀rù ọ̀tá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tó fi fún wa lórí ètò ní Ìrere Síónì lónìí gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè fi rán wa ẹ tu àwọn ènìyàn mi nínú ẹ tù wọ́n nínú ni Olúwa wí ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerúsálẹ́mù kí ẹ ké sí wípé ogun jíjà rẹ̀ tán lórúkọ Jésù ogun jíjà ayé rẹ̀ tán ogun jíjà ìpè àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó tán ogun jíjà ìgbéyàwó rẹ̀ tán ogun jíjà ayé ọmọ rẹ̀ ó tán ẹ̀jẹ̀ Jésù ó yá kó ṣàbò fún ọ ọwọ́ Ọlọ́run alààyè kó wà lára rẹ̀ ẹ ó rí àánú gbà àwa náà yóò rí àánú gbà a ó jùmọ̀ ṣe rere ẹ̀mí ìgbédìde kó wọnú wa lọ ẹ̀mí ọ̀tọ̀ kó wọnú wa lọ àwùjọ Ọlọ́run alààyè yóò farahàn a ó sì ní ẹ̀rí ní orúkọ Jésù Olúwa wa àwa ní ikọ̀ ètò oní Ìrere Síónì ètò ohun àwọn kérúbù ń tẹ̀síwájú lórí péjì ohun àwọn kérúbù ó dẹ̀ ti ń tẹ̀síwájú lórí rédíò ní Sweet 107.1 FM ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:30 ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Friday ní Sweet 107.1 FM ní gbogbo ọjọ́ Friday ní ètò ohun àwọn kérúbù Praise of the Conqueror ó sì ń tẹ̀síwájú Hour of Divine Restoration ó sì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè tó fi rán wa pẹ̀lú mi ní bíbá yìí ni mo ní bàbá wa tí wọ́n ń ka ọ̀rọ̀ Ọlọ́run ní orí ètò yìí Senior Apostle Dáre Adéwùnmí àwọn ni Ọlọ́run ń lò láti ka ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí fún ẹ̀yin tẹ́ bá ní nǹkan tàbí òmíràn láti bá wa sọ 081-655-37283 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí ní orí ètò Òní Ìrere Síónì. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà níkọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe pẹ̀lú wa náà lẹ́yìn lọ́run ní Pọ́nlé Adéhùnmí ló wà níbẹ̀ tí Ọlọ́run lò fún ìtẹ̀síwájú ò ní mórí ṣẹ́kù o sì ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí lórúkọ Jésù adúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè lẹ́yìn ètò tí ẹ̀ ń gbàdúrà fún wa tí ẹ̀ sì ń gbà wá lámọ̀ràn mo gbàdúrà gbogbo bí táyé yín ti nílò omi ìyè kó wọnú ayé yín wá orílẹ̀-èdè Nàìjíríà omi ìyè kó ṣàn nínú rẹ̀ a ó ní ẹ̀rí ayọ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ láti a ó fi pàdé kí ayé wa orílẹ̀-èdè wa ilé wa iṣẹ́ wa ìdáwọ́lé wa ìgboro wa kó wà ní àlàáfíà lórúkọ Jésù Kristi. Shalom. Shalom.